Akúnlẹ̀ ayànpín lọ́rùn, adélé ayé tán ojú nǹkan gbogbo wa. Ọ̀yẹ̀yẹ̀ ò ní yẹ kádàrá láéláé. Ìpín tiẹ̀ yàtọ̀ sí tèmi, tèmi náà yàtọ̀ sí tiẹ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé Arugba ti ń ṣò the vessel lórí Itele the Icon Studio? Ṣé ẹ ti wò àbẹ́ ẹ ti wò? Ṣé ẹ̀yin dúró de apá kejì àbẹ́ ẹ̀ dúró de apá kejì? Comment, like àti shares yín ló máa fi hàn bóyá ẹ̀ ń dúró de apá kejì. Arugba the vessel, ṣé ẹ̀ ń retí apá kejì? Ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn mi o, ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá lọ́lọ́kan òjọ̀kan, yálà yìí tó ń bọ̀ lọ́nà, èyí tá a ti wò tàbí èyí tá a ti wò lọ́jọ́ tó ti pẹ́. Ibí yìí la ti ń ṣe àtúpalẹ̀ gbogbo wọn. Kí wá ni ohun tí mo mú wá fún yín lónìí? Arugba lórí Itele the Icon Studio. Àní lẹ́yìn kọ́lé oṣó, lẹ́yìn oṣó dìran báyìí, sinimá kan ń rélúra wọn ní látọwọ́ Itele the Icon fúnra rẹ̀. Arugba tún leléyìí o. Do you believe pé sinimá yìí láàárín ọjọ́ méjì tó jáde ó ti hit 1 million views? Ọmọlọ́mọ ó ṣà ń kó wọlé. Alright, ṣẹ́yìn náà ń wò àbẹ́ ẹ̀ tí ì wò? Tẹ́ ẹ̀ báyìí tí ì wò ó yẹ lọ síbẹ̀ kẹ́ ẹ lọ wò. Ẹ fẹ́ wo tún ti Rotimi Salami tó panu sinimá yìí. Efun wọ́n ti ń lo gẹ́yẹn gan sí un. Ẹ̀yin náà lọ wo Arugba. Àní ṣẹ́yìn retí apá kejì Arugba àbẹ́ ẹ̀ retí apá kejì? Ẹ fẹ́ gbọ́ nǹkan tí CD sọ àbí? Ok, ẹ máa lọ wo Arugba lórí Itele the Icon Studio. Ibẹ̀ ni ẹ ti máa láǹfààní láti yẹ Arugba wò. Tẹ́ ẹ bá wá retí apá kejì, like, comment àti shares yín ló máa fi hàn wípé ẹ̀yin náà retí apá kejì. Àwọn òṣèré ńláńlá lẹ máa bá nínú iṣẹ́ yìí. Itele fúnra ẹ̀, Abẹ̀ní Agbọ́n, Efun, CD àti ọ̀pọ̀lọpọ̀ òṣèré ẹ máa láǹfààní àti bá wọn pàdé nínú iṣẹ́ yìí. Ẹ̀yin náà dẹ̀ gbádùn ẹ̀ gan. Ẹ ṣé gan nítorí pé ẹ ń tẹ̀lé ìkànnì yìí. Lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí. Bí èyí bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin kọ́kọ́ ń ṣe alábàápàdé ìkànnì yìí, ẹ má gbàgbé láti like, share, kẹ́ ẹ dẹ̀ subscribe, ẹ tẹ notification bell yẹn o. Ẹ lè máa rí gbogbo àwọn content wa bá a ṣe ń drop ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan èjèèjì. Ṣé mọ̀ pé a ní bá wọn hìrà débi pé a ó hìrà tí ò lọ́mọ ọ́nú. Lẹ́yìn ìtàgé, a máa fún yín lọ́tùn ọ̀tún. A ní jẹ́ kẹ́ ẹ kàn waste data yín lórí YouTube lásán. Ṣé mọ̀ pé ojoojúmọ́ ni fíìmù ń jáde? Ẹ subscribe, kẹ́ ẹ dẹ̀ follow wa. Títí ìgbà míì tá a tún fi pàdé, èmi àti yín a ò ní jọ ẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.